ohun tó fà á ni wípé ní year 2011 February 25th mi ò lè gbàgbé ó ní encounter tí mo ní pẹ̀lú Ọlọ́run encounter yẹn ìbápàdé yẹn òun ló fà á tó lédì sí pé kí n máa wọ aṣọ ọmọléèwé. kí ni ìbápàdé yẹn? ẹ ṣe ìgbà yẹn mò ń ṣiṣẹ́ ní company kan ní Ondo State Àkúrẹ́ so ní company yẹn bí Ọlọ́run ṣe bless ẹni tó ní company yẹn tó wọ́n á ní pé ẹni tó jáfáfá jù ní ibi iṣẹ́ pé wọ́n máa fún ní mọ́tò brand new car so mo wá rí àánú gbà wọ́n á fún mi ní brand new car yẹn gẹ́gẹ́ bí ẹni tó nígbà yẹn bẹ́ẹ̀ ni sà. ẹ tẹ̀síwájú. ẹ ṣe so nígbà yẹn tó ń gbé mọ́tò yẹn fún mi brand new vehicle gẹ́gẹ́ bí ẹni tó jáfá lẹ́nu ibi iṣẹ́ so máa máa wá. iṣẹ́ wo nígbà yẹn? iṣẹ́ solar ni. solar. bẹ́ẹ̀ ni wọ́n máa ń install solar wọ́n ta anything tó jọ mọ́ bí ìmọ́lẹ̀ wọ́n ṣe ní company yẹn. ṣé pé ẹ̀yin náà lè ṣe solar báyìí? bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ṣe dáadáa. bẹ́ẹ̀ ni ṣé intẹ̀yàn láàyò nìyẹn? bẹ́ẹ̀ ni wọ́n á ṣàwá gbé mọ́tò yẹn fún mi so máa ń wà káàkiri Port Harcourt Èkó bẹ́ẹ̀ yẹn so iṣẹ́ wa gbé mi lọ sí Èmùrè Èkìtì ìgbà tí mo wá lọ sí Èmùrè Èkìtì mo á padà bọ̀ pé kí n máa lọ sí Àkúrẹ́ nìkan bí after 4 nírọ̀lẹ́ mi ò dé láìkì ká máa fi òru rìn iná mọ́tò yẹn wà òkè ṣùgbọ́n mi ò láìkì ká máa rìn ní òru ní alẹ́ so mo ṣe máa ń bọ̀ ní after 4 àwọn máa rí àwọn méjì kan àwọn tó máa ń wá lift ẹgbẹ́ mi déwájú ẹ ràn mí lọ́wọ́ àná èèyàn ò dẹ̀ pẹ́ ṣe mí ṣe dúró nìyẹn wọ́n wọnú mọ́tò so wọn aṣáájú àjọjọ ń ṣeré. ọkùnrin àbóbìnrin? ọkùnrin kan obìnrin kan wọ́n bọ̀ láti occasion kan ni so bàtà wa kọjá Ìsẹ̀ Èkìtì ó ní school kan tó ń pè ní Ìsẹ̀ Comprehensive College tá bá ti kọjá Ìsẹ̀ tí wọ́n ń lọ sọ́nà Ọbádá so bá ṣe kọjá school yẹn àwọn ọmọ school yẹn méjì wọ́n ń wa kẹ̀kẹ́ tí àwọn ọmọ ọ̀dọ́ máa ń wọ̀ ní ayé ìdísìn wọ́n á gbéra wọn lẹ́yìn wọ́n fi ń ṣe ráìdà lójú títì ní express ìgbà yẹn wọ́n ṣẹ̀dá ọ̀dà yẹn ni so wọ́n ṣe fi ń ṣe ráìdà lójú títì after 4 ọjọ́ Friday ló bọ́ sí èmi ò dẹ̀ mọ̀ pé àwọn ọmọ yẹn wà lọ́nà so èmi wá ń speed ń lọ pé kí lè tètè dé Àkúrẹ́ so bí mo ṣe jam àwọn ọmọ yẹn nìyẹn suddenly mi ò mọ̀ torí ọ̀nà yẹn kọ̀ fún gbà yẹn so ẹ mọ̀ tọ̀nà kọ̀ kéèyàn máa sáré lọ kí n tó mọ̀ mo ṣe tẹ àwọn ọmọ yẹn mọ́lẹ̀ nìyẹn àwọn ọmọ yẹn dẹ̀ kú instantly bẹ́ẹ̀ ni nígbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n di olóògbé instantly tó yẹ pé ara wọn bó mọ́ títì ẹ̀jẹ̀ kún yúnífọ̀mù wọn méjèèjì a ò lè rí spoke ẹyẹ kankan nínú kẹ̀kẹ́ yẹn ó rún mọ́ wájú mọ́tò àwọn méjì tí mo gbé mi ò fi jẹ́ èmi nìkan láàrin igbó yẹn lórí igbó nígbà yẹn so láìfà ọ̀rọ̀gùn bí mo ṣe wá ṣàwá park síwájú àwọn méjì yẹn wá jáde nínú mọ́tò wọ́n wá ṣe àtìpààyàn ni wọ́n pariwo lọ síbi tí òkú àwọn yẹn wà ní ẹ̀gbẹ́ títì àwọn ti bó ẹ̀jẹ̀ ti kú yúnífọ̀mù wọn èmi ò tẹ̀ mọ nǹkan tí mo lè ṣe mo wà ní mọ́tò mo gbé lórí steering ó dà pé kí n disappear kúrò níbi tí mo wà torí kò yé mi mọ́ pé mo ti bára nínú wàhálà so àwọn èèyàn ṣàn pariwo pé àtìpààyàn ààrẹ èèyàn gbogbo ibẹ̀ dá so ìgbà tí mo wà ní mọ́tò táwọn èèyàn ṣàpariwo àtìpààyàn mo ṣe wà ní mọ́tò wọ́n á gbé orí lórí steering mo ṣe gbé lórí steering báyìí mo kàn rí bíi revelation ni mo wá rí arákùnrin kan pẹ̀lú ìhó méjì lórí ó fẹ́ ga tó òfurufú ó wá tàka sí mi wọ́n ní yes ṣebí ó sọ pé òun wàásù màá mọ̀ bó ṣe máa ṣe léè ìkíní ìran ẹ̀ ṣe ká nìyẹn mo ń wàásù màá mọ̀ ṣe wá ṣe rí kí ni wàásù tí mò ń wà ìgbà tí mo yọ̀ǹda ayé mi fún Kristi mo wá rí i pé mo kàn fẹ́ràn Ọlọ́run naturally so mo rí i pé gbogbo ibi tí n bá ń lọ mo máa ń wàásù láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ mo ti bá Ọlọ́run dá má jẹ́ pé anyway tí máa wà màá ṣe wàásù fún ọgbà díẹ̀ màá lọ ṣẹ́ mi ò fi ṣẹ́ mi ṣeré mọ̀ pé ó ń bí èṣù ní so bó ṣe tàka sí mi báyìí pé màá mọ̀ bó ṣe máa ṣe nínú bó ṣe gbé lórí steering yẹn àwọn méjì yẹn ṣì wà níbi tí òkú àwọn yẹn wà lẹ́gbẹ̀ẹ́ títì mo tún wá rí ìran míì nínú mọ́tò yẹn mo wá rí i pé mo rí ọlọ́ta mi nínú ẹ̀wọ̀n pẹ̀lú aṣọ àwọn ẹlẹ́wọ̀n so èṣù yẹn jẹ́ kí n mọ̀ pé ibi tí màá parí ìrìnàjò yìí sí. gbogbo ìgbà tí ẹ kọlu àwọn ọmọ yẹn kò sẹ́nibọ̀dì tó kọjá ńgbà yẹn. kò tí ì séèyàn tó kọjá so ìgbà tó yá. báwo lẹ ṣe wá ṣe é. ẹ ṣe nígbà tí ìran yẹn ká kúrò 18 passenger kan wọ́n ń kọjá lọ wọ́n travel kò sí abiyamọ tí ò láàánú tá a rí àwọn ọmọ yẹn á káàánú díẹ̀ kó tó tẹ̀síwájú wọ́n ṣe páàkì nìyẹn wọ́n ṣàǹjára abiyamọ òkú kan ló máa ní òbí kan ló máa ní òkú àmọ́ yìí o iléèwé ni wọ́n rán wọn èmi wà ní mọ́tò mi tí lè jáde òtútù mú mi ẹ mọ orúkọ tó ṣẹlẹ̀ yẹn so àwọn méjì yẹn nìkan ló ṣì wà ní
ibi tí òkú ọmọ yẹn wà àti àwọn tó ń travel tó ń jáde tó ń kànú pé so láì fọ̀rọ̀ gùn mo ṣàwà jáde kó nínú mọ́tò dọ́jílì mo wá pariwo Jesus Jesus Jésù tí mo pariwo yẹn ni pé báwo mo ṣe fẹ́ ṣe báyìí o mo ti bára mi nínú wàhálà ẹ mọ̀ mo ṣà ń pariwo Jesus Jesus tí mo ṣe wá ń pariwo Jesus yẹn mo wá ń pariwo Jesus yẹn lọ síbi tí táwọn èèyàn péjọ àti bí òkú àmọ́ yẹn so àwọn yẹn wá ń sọ pé a lè máa wo òkú àmọ́ yẹn nílẹ̀ ẹ jẹ́ ká ran ọ̀gá yìí lọ́wọ́ láti bá gbé òkú ìdè mọ́ṣúárì tó wà ní Ìkẹrẹ́ torí Ìkẹrẹ́ ò jìnnà síbẹ̀ pé tá bá ti bá gbé torí mọ́tò mi táyà kan ti fọ́n bẹ̀ bí accident ṣe fátà ètò so tó máa ń ràn mí lọ́wọ́ láti gbé òkú yẹn dé mọ́ṣúárì wọ́n wá padà wá láti wá kó àwọn passenger wọn lọ sí ibi tí wọ́n lọ arrangement nìyẹn so bẹ́ẹ̀ mi ṣàṣe débẹ̀ láì fàrọ̀gùn torí àkókò so bí wọ́n ṣe wá gbìyànjú láti gbé òkú àwọn yẹn sí ẹ̀yìn búùtù etí passengers yẹn suddenly ojú yìí kàn change weather change bẹ́ẹ̀ ni pé òjò fẹ́ rọ̀ bí weather ṣe change ìjì tó máa ń fẹ́ tó máa gbé ilé yẹn tó máa gbé páànù yẹn ó ṣe fẹ́ wá sí ibi tá a wà nìyẹn gbogbo àwọn èèyàn wá tàdé sẹ́yìn so bí kí ìjì yẹn ṣe fẹ́ báyìí ó dẹ̀ gba torí òkú àwọn ọmọ yẹn kọjá tó wà ní ẹ̀gbẹ́ títì sà bí òkú yẹn ṣe bí kí ìjì yẹn ṣe gba torí àwọn ọmọ yẹn kọjá báyìí. If you have Jesus, you have everything. If you miss Jesus, you miss everything. If you have Jesus, you have eternal life.